ẹ̀yin ọmọ nàìjíríà tó láǹfààní láti máa gbọ́ àtẹ̀sí ń wò káàkiri àgbáńlá ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú nǹkan ń bẹ nílé ayé kábíyèsí Elédùmarè. ẹ̀já sọ̀rọ̀ ọ̀fẹ́ kábàárà wa sọ òtújú òótọ́ ọ̀rọ̀ ṣe ń táwọn ń pè nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣé kìí ṣe pé ìfẹ́ tara ẹni nìkan àbí ìfẹ́kúfẹ́ náà ní ká pè é torí pé àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń rí tó ń ṣẹ̀ káàkiri àgbáńlá ayé ń tó ń bani lọ́kàn jẹ́ ti ń bani lẹ́rù lọ́pọ̀lọpọ̀ nínú tá à ń pè ní ìfẹ́ láàrin ọkùnrin sóbìnrin tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ kábíyèsí Elédùmarè ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀ tún gbọ́ ẹ̀ tún kọ́gbọ́n bẹ̀ ẹ̀ tún fi ṣòdiwọ̀n ayé yìí torí pé n tó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ ni arákùnrin kan bẹ tí wọ́n ń pè ní Dr. Samson Haruna alàgbà yìí ibi tá bí ibi tó dáa nítorí pé Elédùmarè ó ràn án lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ tó fi rí àwọn kankan ṣe bó tẹ̀ jẹ́ pé ọmọ kékeré ni kẹ́yàn tó lè lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kó tó lọ sí girama kó tó lọ sí yunifásitì kó tó kẹ́kọ̀ọ́ gboyè kó di dókítọ̀ ṣe mọ̀ pé kèrè mi kọ́ ọ̀rọ̀ pé bàbá mi lówó àbí ìyá mi lówó àbí kíní kankan kò jẹyọ ńbẹ oore ọ̀fẹ́ ńlá ni kò yọ ọmọ lówó lẹ̀ bẹ́ẹ̀ ni kò yọ ọmọ tálíkà lẹ̀ ẹni tó bá lè kẹ́kọ̀ọ́ débi tó gba tó di dókítọ̀ káyìn ká sì kí ọlọ́run rẹ̀ torí pé ọlọ́run wà lẹ́yìn rẹ̀ ọdún ó ti dáadáa ni alàgbà àwọn ilẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí ńgbà Dr. Haruna Samson tó gboyè tán ló wá wò pé òun nífẹ̀ẹ́ síṣẹ́ ológun òun fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ ológun bẹ́ẹ̀ ló ṣe gba àwọn nǹkan tó yẹ kó ṣe ó ṣe bẹ́ẹ̀ ó pàṣẹ dókítọ̀ tí ó darapọ̀ mọ́ iṣẹ́ ológun bó tẹ̀ ṣe mọ̀ pé ológun ń jẹ́ nínú iṣẹ́ ológun yálà àmì ni ọlọ́pàá ni àbí àwọn forces tó kù wọ́n ní àwọn many professionals tó wà ní under wọn ara àwọn tó ń ṣiṣẹ́ ológun tó yẹ pé driver ni wọ́n ara àwọn iṣẹ́ ológun tó yẹ pé doctor ni wọ́n ara àwọn iṣẹ́ ológun tó yẹ pé nurse ni wọ́n ara àwọn àmì tó jẹ́ wípé media náà ni wọ́n a sì láwọn iṣẹ́ ológun àmì tó yẹ pé various line náà ni wọ́n wà nílé iṣẹ́ ológun alàgbà tí wọ́n ń pè ní Samson Haruna ó di ọmọọṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kí ló wá ṣẹlẹ̀ ńgbà alàgbà yìí tó bá ṣe ológun tán ó rí pé àkó lọ ó rí pé ó tọ́kọ̀ òun níyàwó ibi tọ́rọ̀ ọ̀fẹ́ tí mo kọ́kọ́ mẹ́nubà lẹ́ẹ̀kan ibi tó bá jẹyọ lélẹ́yìí ẹ gbọ́ ìfẹ́ ọkùnrin sóbìnrin ṣe yẹ kó mú pákáleke tó bẹ́ẹ̀ ṣe yẹ kó mú lọ́wọ́ torí pé ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀yin náà ẹ gbọ́ ẹ fi kọ́gbọ́n ẹ fi ṣòdiwọ̀n ayé yín lẹ́yìn ọ̀rẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ìyàwó Dr. Samson Haruna ó padà rí wọnú ilé ó fi pẹntiróòlù ó fi wọ́n gbogbo nú ilé ó da pẹtiróòlù sí gbogbo nú ilé ó sì dáná sí òun sábòde ọkọ rẹ̀ ń bẹnu ilé ó dáná sọkọ rẹ̀ mọ́nú ilé kí ló ṣẹlẹ̀. Retit Haruna náà níyàwó Dr. Samson Haruna lásìgbò wo ló ṣẹlẹ̀ láàrin wọn kó tó di pé ó ra lè tó bẹ́ẹ̀ ìfẹ́ ọkùnrin sóbìn ẹ̀yin lọ́kọláyà yálà ẹ ti fẹ́ra sínú ilé àbẹ́ ń bọ̀ lójú ọ̀nà ẹ mọ̀ ṣọ́ra kẹ má bàa jẹ̀bi ìfẹ́ kẹ má bàa jẹ̀bi ọlọ́run níta ń wí kì í ṣe pé ìfẹ́ òdodo ìfẹ́ òtítọ́ ò sí o ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ìfẹ́kúfẹ́ ìfẹ́ ara ẹni náà ló pọ̀ jù lóde òní tí ìbá ń ṣe bẹ́ẹ̀ orú ìfẹ́ wo lèyàn lè pò ń ní sẹ́nìkejì òun tó fi di pé ó ṣẹ̀bi lẹ́ṣẹ̀ kan àbí kinní kan ká dáná sunra ẹni ká pa ara ẹni lókù ìfẹ́ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ aláwọ̀ hálàm lóòótọ́ ìtúpa wọn ojú ọlọ́run ló tó ṣùgbọ́n nínú ìṣẹ̀lẹ̀ yìí àtẹ̀jáde àti gbogbo ìròyìn tó jáde látàrí ìṣẹ̀lẹ̀ yìí ó fi hàn wípé jọ ń pé ìyàwó fura sọ́kọ rẹ̀ wípé ó ń fọ̀bẹ ẹ̀yìn jẹ òun ṣu tó bá wá ń fura wípé ọkọ rẹ̀ ń fọ̀bẹ ẹ̀yìn jẹ òun ṣu àbó fura pé ìyàwó rẹ̀ ń fi ọ̀bẹ ẹ̀yìn ó fi ń jẹ òun ṣu ṣé ká wá gbẹ̀mí ara ẹni ṣóun wá ní ọ̀nà àbáyọ tí kì bá ṣe pé ìfẹ́kùfẹ́ ìfẹ́ tara ẹni nìkan ṣé ká wá para ẹni ṣóun náà lọ̀nà àbáyọ nítorí pé ẹni bá wò ó sòsòsòsò tó mú ìyàwó rẹ̀ tó dẹ́mi rẹ̀ légbodò látàrí pé ó rìn àwọn ọ̀rìn kan tí tóun ò nífẹ̀ẹ́ sí àbẹ́ tó bá mú ọkọ rẹ̀ tó pa á tó gbẹ̀mí rẹ̀ látàrí pé ó ń fura sí wípé ọkọ òun rìn àwọn ọ̀rìn kan tóun ò nífẹ̀ẹ́ sí ẹ̀dákọ̀ ẹ̀dábọ̀ ṣerú ẹni bẹ́ẹ̀ bíjọba bá tẹ̀ wá bojú àánú wo orú ẹni bẹ́ẹ̀ tó fi bojú àánú wò wípé kó mọ̀ lọ láyọ̀ àtàláfíà ẹ̀dákọ̀ ẹ̀dábọ̀ ṣé kò ní padà wá lọ́kọ àbí kò ní padà wá níyàwó kí ló fún ọ ní assurance kí ló fún ọ ní ìdánilójú pé ẹni tó padà fẹ́rẹ́ bí ọkọ tó padà wá gbé ọ sínú ilé
pé màláìkà kan ni kí ló fún ọ ní àrídájú pé ìyàwó tó padà wá fẹ́ lẹ́yìn tó ti ṣekú pa ìyàwó rẹ̀ látàrí pé o ní ìfẹ́kùfẹ́ lèmi pé kí ló fún ọ lárídájú pé màláìkà ọlọ́run kan ló padà wá fẹ́ àbí kákó nígbàgbọ́ pé irú àwọn bẹ́ẹ̀ wọn ò kúkú ní lọ́kọ wọn ní ìyàwó mọ́ arọ́kọ tó ń pe ọlọ́pàá fún ìyàwó rẹ̀ wípé ó ṣẹ̀mí kinní kan wọ́n kóra wọn dé àgọ́ ọlọ́pàá aríyàwó náà tó ń pe ọlọ́pàá fọ́kọ rẹ̀ wípé abá wọn àrẹ́sì rẹ̀ bá mú un látàrí kinní ọ̀rọ̀ tó tó nǹkan kan ẹ̀mí ni ó ṣẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó bẹ̀rẹ̀ sí ní kóra wọn sí wàhálà tí wọ́n máa kóra wọn sí yọ́yọ́ tí wọ́n máa kóra wọn sí dààmú lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n tún wá bá wọn yanjú rẹ̀ wọ́n padà wọ́n tún máa ṣe tọkọtaya lọ lẹ́yìn tẹ́ ti kóra yín ọlọ́pàá tẹ́ kóra yín dé kóòtù ṣé ìfẹ́ nù èyí táwa mọ̀ ní ìfẹ́ máa ń forí jí ni ní ìfẹ́ ó máa ń wọ̀ṣẹ́ ni kó mọ́jú ni ìfẹ́ ó máa ń jowú mọ́ níwọ̀n ìfẹ́ kì í fẹ́ fìyàn lẹ̀ bọ́kùnrin bá nífẹ̀ẹ́ obìnrin bóbìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin ìfẹ́ wọn ìfẹ́ fira wọn lẹ̀ kò sí orú èyí tí wọ́n lè ṣe ǹjẹ́ mọ̀ wípé àwọn nǹkan tá a máa ń fi jà tá a máa fi ń gbójú àgọ́ tira ẹni nínú ìfẹ́ ǹjẹ́ mọ̀ wípé tó bá yẹ pé a ò gbẹ̀mí ara ẹni kò sí parí ara ẹni ìgbẹ̀mí ara ẹni nínú rẹ̀ ǹjẹ́ mọ̀ wípé tí ìfẹ́ ń bá jẹ́ ìfẹ́ òtítọ́ àti ìfẹ́ òdodo ẹni tí ẹnì kejì rẹ̀ ń ṣe tí wọ́n ò nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n tó ń fẹjọ́ ara rẹ̀ sùn tẹ́jọ́ ń sọ bí kájọ jiyàn díẹ̀ ká ṣe gbá díẹ̀ ká ṣe kinní kan díẹ̀ nígbà tí ìfẹ́ ti wà yóò padà wá yí padà àfi tí ò bá sì fẹ́ láàrin yín lókù ẹ mọ̀ sì mí gbọ́ o tí ìfẹ́ tó jinlẹ̀ tó bá wà ń bẹ̀ yóò padà yí padà ọ̀pọ̀lọpọ̀ ẹ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti ìyàwó èmi tó ń ṣe ìyàwó oníkùn ló mọ̀ọ́kà ìwọ ìyàwó ó mọ̀ pé ìgbéyàwó tó fẹ́ bọ́ sí àbí tó ṣe yìí ó mọ̀ wípé nínú rẹ lọ́kàn rẹ lọ́hùn ò nífẹ̀ẹ́ alàgbà yìí ìwọ ọkọ ó mọ̀ wípé ìgbéyàwó tó ṣe yìí ó mọ̀ pé ò nífẹ̀ẹ́ ìyàwó rẹ tó pè ìyàwó rẹ mọ̀ pé ò nífẹ̀ẹ́ dénú dọ́kàn dé gbogbo ara ṣùgbọ́n ìfẹ́kùfẹ́ ìfẹ́ ara ẹni nìkan náà lè máa ń fà á tó yẹ pé bọ́kọ àti àgbà padà wá di lọ́kọláya tán wọ́n wá bẹ̀ sí ní yọwọ́ lọ́tún wọ́n mọ̀ yọwọ́ lọ́sì àwọn míì sì wà tó yẹ pé àwọn mọ̀lẹ́bí wọn ló dàrin wọn rú àwọn mọ̀lẹ́bí ìyá ìyàwó ìyá ọkọ bàbá ìyàwó bàbá ọkọ àwọn náà padà wá da mọ̀lẹ́bí òun rú látàrí pé kíni èmi mo fi lọ́kọ èmi mo fẹ́yàwó fún mo gbọ́dọ̀ mójú mi tó mo gbọ́dọ̀ mójú mi débẹ̀ gbogbo àwọn ẹni tí ò bá ìgbà àsìkò yìí mu náà ní ọ̀fẹ́ mọ́ ọ̀ ṣe èyí ti da ọ̀pọ̀lọpọ̀ ilé ó ti dàrú kélédùn àkódákùnkúdábọ̀ kó mọ fìṣọ́ rẹ̀ ṣọ́ ni. kí ló wá ṣẹlẹ̀ láàrin doctor turn military man tó padà wá gboyè lieutenant nídìí iṣẹ́ ológun kí ló padà ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ tó di pé ẹni tí ìyàwó rẹ̀ ń dáná sun mọ́nú ilé kábíyèsí Elédùmarè. lieutenant Samson Haruna ń gbọ́ fẹ́yàwó tán mo sọ fún ilé ẹ̀ka wípé wọ́n ṣèyàwó ní oṣù kẹrin ìyún April 2025 ọdún tá a wà nù rẹ̀ ni wọ́n ṣègbéyàwó wọ́n bẹ̀rẹ̀ àníyàn bọ̀ gbogbo ìgbéyàwó ohun tí wọ́n ṣe àti tí ọkọ tíyàwó fi dáná sọkọ rẹ̀ mọ́nú ilé kò ju oṣù márùn-ún lọ látàrí pé kíni ìyàwó tá a sì ń wí yìí náà nọ́ọ̀sì lòun náà o ẹni tó kàwé tó mọtì fún tẹ̀dọ̀ ẹni tí ìwé àti ọ̀làjú tó ń wí ni o nọ́ọ̀sì nìyàwó kí ló wá dé tó jẹ́ pé mo fura sọ́kọ mi mo fura sí ìyàwó mi àbí kíní kankan tó di pé káwọn ọmọ dáná sunra ẹni mọ́nú ilé náà ló kàn àbá àmọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ àbá àmọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ wa láṣẹ ọba mi Èdùmàrè àwọn Nàìjíríà tẹ́ ń gbọ́ tẹ́ ń wò wá káàkiri àgbáńlá ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n o September 22 òun náà ni gbọ́nmisí omi òtó yìí ló ṣẹlẹ̀ tó di pé ó di ṣe ipò ata yan pepper scatter tíyàwó fi rò pé èyí tóun lè ṣe tó kù náà ni pé kóun dáná sọkọ òun mọ́nú ilé ó dáná sọ ọkọ rẹ̀ wọ́n gbé dìgbàdìgbà ó di military clinic wọ́n ṣètọ́jú alàgbà yìí wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti dóòlà ẹ̀mí rẹ̀ ní military barrack tí ń bẹ ní Wellington Base barrack tó wà ní Ibagua ní ìpínlẹ̀ Akwa Ibom wọ́n tún gbé lọ sí Uyo Teaching Hospital ní alàgbà yìí ló dákẹ́ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ọjọ́ keje nínú oṣù kẹwàá tá a wà yìí 7th of October 2025 ọlọ́run ní alàgbà yìí ló padà lójọ́ ọlọ́run nípè ló dágbére fáyé ẹ̀dákọ̀ ẹ̀dábọ̀ orú ìfẹ́ wo ní ká pélé yìí èrò kí ni ká ti perú ìfẹ́ bẹ́ẹ̀
gbogbo ẹ̀yin lọ́kọláya, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé àfẹ́sọ́nà, ẹ máa ṣọ́ra, ẹ máa gbàdúrà. ní tó bá ti mọ̀ pé o ò ní jẹ mọ́fìnrin mú. Ó kọ́mọ̀ nínú ọkùnrin, bẹ́ẹ̀ náà ló kọ́mọ̀ nínú obìnrin. Obìnrin èmi ẹni tó rí lọ́wọ́ ọkùnrin, òun nífẹ̀ẹ́ tó rò pé òun ní sí. ẹni tó fẹ́ gbà lọ́wọ́ ọkùnrin, òun ní ìfẹ́ tó wò pé òun ní sí. ẹni tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ohun tó bá wá rí kìíní òun mọ́, ṣé kò wá tán? Ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ látọkàn wá. Bẹ́ẹ̀ lọkùnrin èmi náà, ẹni tó rí lọ́wọ́ obìnrin àbí ẹwà kò wo compatibility. Ṣé eléyìí ṣáà bára wa mú? Ṣé tá bá fẹ́ra wa ṣáà ní níṣòro? Ṣé gbọ́ nǹkan tó yẹ ká ṣe láti ṣe? Tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ̀ ṣe ohun tó yẹ kẹ́ ẹ̀ ṣe, orú wàhálà tí ó padà máa ṣẹlẹ̀ lélẹ́yìí. Ẹ wo ìgbà ayé tí àwọn tó ń bẹ lókè òkun, ẹ wo ìgbà ayé tó ń gbé. Ọkọ ń dààmú ìyàwó rẹ̀, ó ń pọ̀ ọlọ́pàá fún ìyàwó rẹ̀, ó ń kó sí wàhálà, kó sí ìdààmú. Ìyàwó náà ń dààmú ọkọ rẹ̀, ó ń kó sí wàhálà, ó ń kó sí ìdààmú lẹ́yìn ọmọ tó sì sí bẹ láàrin wọn. Ẹ gbọ́, ṣé tó bá ṣẹlẹ̀ báyìí, ṣé kò ní máa affect àwọn ọmọ náà? Ọkọ mi, mo rí pé ó yàn àlè, àbí mo rí pé ó rìnrìn kùnrin. Ká para ẹni kọ́ ni solution o. Ká para ẹni kọ́ ni solution. Ǹjẹ́ yẹ́ mọ̀ pé ọkọ àti ìyàwó èmi wọ́n lè jà kan fira wọn lẹ̀? Ìyàwó mi wọ́n lè jà kan fira wọn lẹ̀ fún ìgbà díẹ̀, bí oṣù, bí ọdún díẹ̀, bí kìíní kankan kan lè wá realize pé àṣẹ ẹni tí mo tẹ̀ ń rí tí mò ń complain lára alàgbà yìí yan ọkọ mi yìí, àṣẹ ẹni tó yẹ kí n tẹ̀ wọn complain ni. Àbí ẹni tí mo tẹ̀ rí tí mò ń complain lára ìyàwó mi yìí tí mo ní kódàkódà, àṣẹ ní tó kankan ni. Tí wọ́n sì padà wá mọ̀ ṣe dáadáa láàrin ara wọn. Ṣùgbọ́n bọ́n bá jà tó di pé wọ́n para wọn, gbogbo ilé ti fẹ́ ṣẹlẹ̀. A ò ní jẹ̀bi o, a ò ní dààmú. Ẹ fẹ̀yìí kọ́gbọ̀n wo ẹ̀yàn ọmọ Nàìjíríà, ire o.